bàbá olóyin Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ. ẹ kú déédé wòye ò gbogbo ẹ̀yin èèyàn ìlú ibi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi orúkọ mi ò yí padà o èmi ni Sẹ̀san Adéwùsì táwọn tọ́lọ́run bàbá olóyin kan bàbá olóyin òrìjínà tí mò ń gbéyè sí ọ̀tà ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán ní ilé gbogbo wa mo tún fẹ́ sọ kínní kan fún yín ni o nípa ẹ̀yọ́nú àwọn àgbà bó o ní a ti ń ṣe bó o la ṣe ń lò ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ mi ẹ̀yọ́nú àwọn àgbà ó dáa kọ́mọdé yọ́nú sí wa kágbàlagbà náà yọ́nú sí wa ọkùnrin àtobìnrin ọmọdé ẹ máa yọ́nú sí mi ẹ máa yọ́nú sí mi ayé ò máa yọ́nú sí gbogbo wa bó o láti ṣe ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ àṣírí ńlá ni mo tún fẹ́ fún yín lónìí o torí ẹni ayé bá yọ́nú sí onímọ̀ bá ara jà ẹni ayé bá yọ́nú sí ló ń ṣòwò tó ń jèrè ẹni ayé bá yọ́nú sí ló ń ṣòwò tó ń jèrè ayé ò máa yọ́nú sí gbogbo wa kó tó dìgbà tí ń fún yín láṣìírí ẹ má gbàgbé mo ṣèwé èmi Sẹ̀san Adéwùsì tá ń tọ́lọ̀ bàbá olóyin òrìjínà tí mò ń gbéyè sí ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 08054749455 ẹ tún lè kàn sí mi lórí nọ́mbà mi kejì 08108431336 08108431336 ọ̀rọ̀ bí oyin bí adùn kò ní tán lè gbogbo wa mo ní ń sọ àṣírí fún yín ń sọ àṣírí tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹ̀yọ́nú yìí ẹ lọ tọ́jú ewédú àwọn kan ń pè ní bínúyọ́ ẹ lè rà lọ́jà o kò sí gbogbo wa náà láṣẹ sanko ẹlòmíì ti rẹ́lẹ̀ lẹ́nu ọgbẹ́ ó ti rẹ́ pa kò lè gbin nǹkan kan bẹ́ẹ̀ mọ́ ẹ lọ rà lọ́jà ló ṣiṣẹ́ ewédú tẹ́ fi máa ń jàmàlà yẹn wọn láìkẹ́ ń lu òkè pọ̀ ewédú tá a máa fi ń jẹ̀bà a lè fi jàmàlà a lè fi jẹ fùfú a lè fi jẹ túwó a lè fi iyán nígbà kò sóúnjẹ tí a lè fi jẹ ẹ tọ́jú ewédú ẹ lọ tọ́jú ewé oríjì ọjọ́ mélòó ọjọ́ méjì òòrí lóṣù kẹta òòrí tẹ́ ẹ bá ti wá rí ewédú yìí tẹ́ ẹ rà abẹ́ túnú ọgbà yín ẹ gún pẹ̀lú ewé oríjì tẹ́ ẹ bá ti gún pẹ̀lú ewé oríjì pẹ̀lú ọṣẹ ẹ fọṣẹ sí ewé oríjì àti ewédú táwọn kan ń pè léwé ìbínúyọ́ àwọn kan ń pè ní ọ̀ọ́yọ́ nílùú Ìbàdàn ewé ọ̀ọ́yọ́ ẹ̀tọ́ ọ̀ọ́yọ́ fún mi o òun náà léwédú òun náà bínúyọ́ ẹ gún pẹ̀lú ewé oríjì tẹ́ bá ti gún tán ẹ fọṣẹ sí ẹ wá gún mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ pẹ̀lú ọṣẹ ẹ gún papọ̀ tẹ́ bá ti wá gún tán ẹ wá òòrí ẹ wá po òòrí díẹ̀ mọ́ bójú òòrí ní 500 lẹ bá rà bójú ní 1000 lẹ bá rà ẹ wá po òòrí mọ́ gbogbo ọṣẹ òòrí ẹ pò mọ́ ọṣẹ tẹ́ ẹ gún tẹ́ bá ti gún tán ẹ wá kì í sínú karahun gbìn bí ò bá gbà tán kó wà níta yóò ṣiṣẹ́ ewédú ewé oríjìn àtọṣẹ bọ́jọ́sẹ̀ ìbò lẹ fẹ́ lò ẹ gún mọ́ bọ́jọ́sẹ̀ àgàn ẹ gún mọ́ ẹ wá kì í sínú karahun gbìn lẹ́yìn tẹ́ ti mísẹ̀ pẹ̀lú òòrì tán ẹ máa bùwẹ̀ láàárọ̀ ayé máa yọ́nú sí yín ọkùnrin ẹ yọ́nú sí mi obìnrin ẹ yọ́nú sí mi gbogbo ẹni tó bá yọ́nú sí mi ẹ̀yọ́nú Ọlọ́run ọba ẹ̀yọ́nú Ọlọ́run ọba lẹ́ẹ̀máa rí tí mo ní mú fún yín lónìí nù ẹ̀yọ́nú àwọn àgbà àmọ́ kí n tó lọ ẹ má gbàgbé mo ń polówó kínní kan
láwọn channel mi kejì bàbá olóyin òjìnà tẹlifíṣàn bàbá olóyin òjìnà tẹlifíṣàn ọṣẹ olómi gbóná rèé o tá a fi ń bọ́ lọ́wọ́ ogun ìdílé ogun tó ń léyìn tá a kì í gbọ́ gírígírí ẹsẹ̀ ọṣẹ olómi gbóná òrírè oúnjẹ òrí bá fojú kó òun máa ń yọ àti ṣiṣẹ́ sí òrí yìí ẹ kà máa tọ́ ẹ máa fi ra ìdodo láàárọ̀ kẹ́ tó jáde gbogbo bí ẹ bá dé ayé a máa yọ́nú sí i eléyìí náà ń pè ní coconut hair perfume àdé àgbọn la fi ṣe ẹ sọ owó sí i àti parí iṣẹ́ sínú ewé oríṣi méje ló wà níbẹ̀ ewé rẹ́rìn-kómì ó wà níbẹ̀ ewé origin ó wà níbẹ̀ ewé òwú akẹsẹ òwú kìlà kinu boloko ewé òwú akẹsẹ wà níbẹ̀ gbogbo ewé méje ló wà níbẹ̀ yes nkẹ́mẹ́dì ó fà ìmọ̀ ni ó ń kó ni mọ́ra ó wà nínú ẹ̀ ẹ máa fi pa ojú ẹ ti ṣe kẹ ẹ máa fi pa ojú kẹ tó jáde nílé ọgbọ́jà kalẹ̀ ọjà rí ọ̀tà gbìyànjú kó ra kínní wọ́n wà ní fún títà títí di October ending tóṣù kẹwàá bá ti parí òjò kì í rọ̀ déédéé àníri kínní ìràmù àníri ewé yẹn mọ́ ewé tá a fi ń ṣe ẹ̀rùn ti gbé wọn lọ àyè wà fẹ́ ń bá fẹ́ rà báyìí kó tó di ìparí oṣù kẹwàá ẹ má gbàgbé o orúkọ mi ò yí padà Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́run bàbá olóyin ojúlówó ẹni tó lóyin òdùn ara rẹ̀ ni ò yá o àwọn kan mọ̀ kékeré wà ní ìwé ẹ̀ náà kò tí kwasma bá ń ṣèyàn wà bí èdè Yorùbá àti èdè òyìnbó ni mo kọ̀wé ni Yorùbá lápá kan èdè òyìnbó lápá kejì ẹ wò ikú asma ọgbẹ́ inú tá a mọ̀ sí ọ́sà bẹ́ẹ̀ ò lẹ́sẹ̀ lóyin fún ó wà bí hypertension tá a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru tó bá ń ṣèyàn bó lẹ́sẹ̀ lóyin fún ó wà bí tẹ́jẹ̀ bá ń gbé lára èèyàn tí wọ́n sàn pé ẹ̀jẹ̀ máa ń gbé lára ẹ̀ tí wọ́n sáré káàkiri tí wọ́n rojú tó ẹ̀jẹ̀ ẹ bá ń bẹ̀rẹ̀ ilé ìpawọ́ ọ̀fọ̀ ní agbára ìwòsàn yín fún nǹkan ẹ̀sẹ̀ ewé ẹyọ kan lẹ́lò fún ó wà bẹ́ẹ̀ eléyìí ni ọ̀nà àbáyọ síṣòro ẹ̀dá bó iná ṣe ń lo ẹyin àparò bó wọn ṣe ń lo mìíràn gọlifárà àṣírí wà bí o ẹ wá rí àwọn agbára èèyàn dúdú ṣe rí agbára èèyàn dúdú apá kejì wọ́n ta ọ́ lọ́fà wọ́n ta ọ́ lọ́fà ọfà àbí sàkàtúlẹ̀ ń pè bó mi wọ́n ta ọ́ lọ́fà ọ̀wádàkẹ́lé wọ́n dàkẹ́lé bó ṣe yọ dànù àṣírí ẹ̀ wà níbí àbúrò tí ẹ fẹ́ wọ́n tọ́ lọ́fà àṣírí ẹ̀ wà níbí nínú ìwé yìí bí wọ́n bá fóògùn sínú ọtí fún ọ bó ló ṣe mọ̀ àṣírí ẹ̀ wà níbí wọ́n fóògùn sínú oúnjẹ fún ọ bó ló ṣe mọ̀ àṣírí ẹ̀ wà níbí ẹ wá rí ìwé kẹta yìí ibi èrè bá jókòó sí lóúnjẹ rẹ̀ máa ń béèrè ibi ọká bá jókòó sí lóúnjẹ ọká ń bọ́ká ìjókòó rẹ̀ lóúnjẹ rẹ̀ ọmọ bọ̀ bó láṣẹ lórí èrè mọ́ wòrí olórí kì í mọ̀ orí èrè ló lò ibi ọba jókòó sí oúnjẹ rẹ̀ ọ̀bọ̀ ẹ̀bí kọ̀ǹtráktọ̀ ìwé ìdá fún ọ agbára yẹn dúdú apá kẹta ẹ má gbàgbé o tẹ́ ẹ bá gbádùn ètò mi lónìí ẹ tún pàdé mi ń jọ mi o jẹ́ títí dìgbà míì tẹ́ ẹ tún máa bá mi pàdé ẹ lè máa tó wò mí lórí Kíni Show ọmọ Ìbàdàn Kíni Show rẹ ó jàre lórí Kíni Show TV ẹ bá mi ń bẹ lórí bàbá olóyin òjìnà tẹlifíṣàn lórí YouTube ẹ bá mi ń bẹ bẹ́ẹ̀ wò lórí TikTok ẹ bá mi ń bẹ bẹ́ẹ̀ wò lórí Facebook ẹ bá mi ń bẹ títí dìgbà míì tẹ́ ẹ tún máa bá mi pàdé àrán lẹ́ẹ̀mọ́ dá ẹ̀ẹ́nì dáràn o. bàbá olóyin Sẹ̀san Adéwùsì Táńtọ́lọ́run gbogbo ènìyàn tó bá fẹ́ ròyìn òkìkí ọ̀dọ̀ Sẹ̀san Adéwùsì ní kí ẹ gbà lọ.